Otasansan rédíò and TV. Apomu jẹ́ ìlú ọjà ńlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá láti ìgbèríko ti máa nájà. A sì mọ̀ pé orílẹ̀ Òwu súnmọ́ bẹ̀ dáadáa. Wọ́n máa ń jí àwọn Ọ̀yọ́ gbé tí wọ́n bá ti lọ nájà yìí. Alaafin Abiodun Adégolú ó ránṣẹ́ sí Olówu wípé ẹ mójútó ọjà Apomu, àwọn èèyàn mi ń sọnù. Olówu ránṣẹ́ sí Baale Apomu pé mójútó ọjà yìí, àwọn èèyàn Ọ̀yọ́ ń sọnù. Alaafin dẹ̀ ti ránṣẹ́ wá láti lè mójútó Baale Apomu àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ̀. Baale Apomu àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe pé wọ́n mójútó ọjà yìí. Kátó fọ̀ lọ́jọ́ ọjà kan wọ́n ti tún jí èèyàn Alaafin gbé. Bí ó ṣe dé tí gbọ́ Baale Apomu, ó kó àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n lé wọn títí tí gbà tán máa mú wọn. Ó jẹ́ Aole. Otasansan. Àwọn Ọ̀yọ́ méjì forí korí wọ́n dẹ̀ mọ̀ pé tá ń tó gbóná wojú ẹkùn láì ṣáwó. Tá ń tó bẹ́ẹ̀ láti gbóná wojú olóró Àfọ̀njá. Àwọn á wò pé à ń ràn ní ogun àrèmábọ̀ ni. Fún alọ́ọ̀dẹ. Ìrìn àjò alọ́ọ̀dẹ náà fẹ́ràn. Wọ́n wá ní kó ṣígun fún kó lọ sí Ìwéré Ilé. Èèwọ̀ sí ni Aare Onakakanfo kò gbọ́dọ̀ fogun ja Ìwéré Ilé. Ìwéré Ilé kan náà. Ìwéré Ilé tó wà ní Òkè Ògùn ló wà nípínlẹ̀ Ọ̀yọ́. Torí àkọ́kọ́ ìtàn fi yé wa pé Alaafin Abiodun ló gégùn wípé wọn gbọ́dọ̀ kógun ja Aare Onakakanfo gbọ́dọ̀ kógun ja ìlú. Otasansan rédíò and TV. Wọ́n ní bí Ògúndìjì bó ṣe rán Gbọ́tìjà lọ pa ìlú Ajé Orun yẹn pé kò bójú mu pé odidi ìlú Ajé sẹ́nìkan lè pa odidi ìlú kan run. Ìlú Ajé ni pé Ajé dẹ̀ lélẹ́yìí, Ajé ń fi Ajé jẹ́ gbogbo nǹkan tó jẹ́ tẹ̀wọ́gbà tí gbogbo ayé máa ń béèrè tí wọ́n máa ń gbàdúrà rẹ̀ pé bó ṣe pa ìlú Ajé Orun yẹn ó túmọ̀ sí pé Ajé Orun ṣebí orúkọ ìlú ni. Àsìkò tí ó dé sínú yẹn ó lè má jẹ́ ìlú yẹn nìkan ló ń bọ Ajé. Àmìyẹ àwọn ìlú míì tí ó wà tẹ́ pé àwọn náà bọ Ajé tí ṣe Ajé náà ń jẹ́. Tí ṣe ìlú Ajé ni wọ́n ń jẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan yín pé kì í ṣe pé ó fẹ́ kó pàlú Ajé Orun. Ó fẹ́ fi yẹ̀ wò ni. Kì í ṣe pé ó fẹ́ fi yẹ̀ wò, ó fẹ́ fi rẹ́yìn ẹ̀ ni. Ó fẹ́ fi rẹ́yìn kí là ń porúkọ ẹ̀? Gbọ́tìjà. Ó fẹ́ fi rẹ́yìn ẹ̀ ni. Ó fẹ́ fi rẹ́yìn ẹ̀ ni. Tá bá dẹ̀ wò kì í ṣe irú ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ ní ayé àtijọ́ àmì ìlú tán ti parun tí àwọn ológun ti parun. Ọ̀dà ẹ jẹ́ ká wò kan bí àpẹẹrẹ nígbà Alaafin Aole. A rí pé Afonja tó tẹ Ìlọrin dó òun ti wà gẹ́gẹ́ bí Aare Onakakanfo kí Aole tó débẹ̀ gẹ́gẹ́ bí Alaafin. Ìgbà ayé Alaafin Abiodun Adégolú òun ni a ti fi Afonja jẹ Aare Onakakanfo. A sì mọ̀ pé gẹ́gẹ́ bí àṣà Ọ̀yọ́ ìgbà náà tó di pé ó túká kan tó wà níbi tán wà báyìí. Èèwọ̀ ni kí Aare Onakakanfo àti Alaafin kan jọ máa gbé nílùú kankan náà. Tán bá ti fi jẹ báyìí wọn gbọ́dọ̀ ríra mọ́ lẹ́yìn kan máa ṣiṣẹ́ kan máa ránṣẹ́ ogun sí. Àṣà Ọ̀yọ́ ìgbà náà tí a bá fi ọba jẹ ó gbọ́dọ̀ iṣẹ́ àkọ́kọ́ ṣe ẹ̀ yóò ràn Aare Onakakanfo sí ọ̀tá ẹ̀. A rí i pé ìgbà tí wọ́n fi Aole jẹ tán àwọn Ọ̀yọ́ Mèsì tó jẹ́ olóyè Ọ̀yọ́ wọ́n bi kábíyèsí léèrè pé ta ni ọ̀tá ọba? Ó ní Baale Apomu ni. Kí dẹ̀ ni Baale Apomu fi jẹ́ ọ̀tá ẹ̀? Torí pé Apomu jẹ́ ìlú ọjà ńlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá láti ìgbèríko ti máa nájà. A sì mọ̀ pé orílẹ̀ Òwu súnmọ́ bẹ̀ dáadáa. Wọ́n máa ń jí àwọn Ọ̀yọ́ gbé tí wọ́n bá ti lọ nájà yìí. Alaafin Abiodun Adégolú ó ránṣẹ́ sí Olówu wípé ẹ mójútó ọjà Apomu, àwọn èèyàn mi ń sọnù.
olówó ránṣẹ́ sí Baale Apomu pé mójútó ọjà yìí àwọn èèyàn Ọ̀yọ́ ń sọnù Aláàfin dẹ̀ ti ránṣẹ́ wá láti lè mójútó Baale Apomu àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n wá di pé àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe pé wọ́n mójútó ọjà yìí kátó fọ̀ lọ́jọ́ ọjà kan wọ́n ti tún jí èèyàn Aláàfin gbé bí ó ṣe dé tí gbọ́ Baale Apomu ó kó àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n lé wọn títí tí gbà tán máa mú wọn ó jẹ́ Aole òun sì wà lọ́dọ̀ òun náà mú tó jí ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ lọ tà lẹ́rú ìgbà tá a mú ọmọ ọba kí la á ṣe sí wọn ò lè ṣèdájọ́ nǹkan fún wọn wá ní kó dọ̀bálẹ̀ wọ́n wá nà án wọ́n fi lẹ́gba pé kó máa lọ kó má ṣèrú ẹ̀ mọ́ ibi tí Baale Apomu ti dẹ bó ṣe dọ̀tá ẹ̀ rè ìdí rèé tó fi di ọ̀tá Aláàfin ìgbà tó wá jẹ́ nígbà tán bi léèrè pé ta lọ̀tá ẹ̀ oní Baale Apomu ni tí Aole jẹ tó wá jẹ ó ti wá padà jọba gbóhun tó ti ṣẹlẹ̀ nígbà tó wà lọ́dọ̀ òun sì ni ó ṣe tí ò dá o òun ló ń jiyàn gbé ń tàyàn àwọn ní Baale Apomu ní ibẹ̀ ni a ti rán Afonja tó jẹ́ Aare Onakakanfo láti lọ gborí Baale Apomu wá ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó gborí Apomu tó bá láṣẹ àṣẹ lọ bá pa ọba ìdábà ìgbà tó dé àwọn Ọ̀yọ́ méjì tún bi léèrè wípé ta ni ọ̀tá ohun tó jẹ́ kí mútò yẹn wá kó lè yé wa ni ohun tó ṣẹlẹ̀ láàrin Gbọ́tìjà àti Ògúndìjì kó lè yé wa ta ni ọ̀tá ọba ó wá ní ọ̀tá mi lágbára jù mí lọ ta ni sọ fún wa ó ní Afonja Aare Onakakanfo ó ní Afonja ni a ti ṣe léyìí a ṣe àwọn Ọ̀yọ́ méjì forí korí wọn dẹ̀ mọ̀ pé ta tó gbóná wojú ẹkùn láì ṣáwó ta tó bẹ́ẹ̀ láti gbóná wojú olóró Afonja àwọn àwò pé à ń ràn ní ogun àrèmábọ̀ ni fún alọ́ọ̀dẹ ìrìn àjò alọ́ọ̀dẹ náà fẹ́ràn wọ́n wá ní kó ṣígun fún kó lọ sí Ìwéré Ilé èèwọ̀ sí ni Aare Onakakanfo kò gbọ́dọ̀ fogun ja Ìwéré Ilé Ìwéré Ilé kan náà Ìwéré Ilé tó wà ní Òkè Ògùn ló wà nípínlẹ̀ Ọ̀yọ́ torí àkọ́kọ́ ìtàn fi yé wa pé Aláàfin Abíọ́dún ló gégùn wípé wọn gbọ́dọ̀ kógun ja Aare Onakakanfo gbọ́dọ̀ kógun ja ìlú Ìwéré Ilé ìtàn tún sọ wípé kì í ṣe Aláàfin Abíọ́dún pé Aláàfin Àjàgbó ni òun ló kọ́kọ́ ṣe ìdásílẹ̀ Aare Onakakanfo torí ìrírí tó ní nípa ogun tó dẹ̀ wá ṣe gbogbo àwọn ipò ogun yìí ó ṣe ní ìpele ibẹ̀ láti kọ́kọ́ jẹ́ Aare Onakakanfo ìtàn tún fi wá yé wa pé Àjàgbó òun ní Ìwéré Ilé jẹ́ ìlú màmá tó bí ọmọ bó ṣe fi jẹ tán báyìí ló ti ṣe pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti lè jẹ́ Aare Onakakanfo tó bá kógun ja Ìwéré Ilé tó bá lọ kò ní bọ̀ ìtàn tún wá fi yé wa pé Ìwéré Ilé akọni ni wọ́n gbójú gbónu pàlàpálọ̀ àpáta náà wà wọ́n jáfáfá níbi kátàfà lè wọlé tì wọ́n ti ọfà bá ti ń jẹ́ ìgbà tán débòde Ìwéré Ilé Afonja wá wò pé Aláàfin mọ̀ ràn mí ní ogun àrèmabọ̀ mà ní ìrìn àjò àrèmabọ̀ rèé ibi tí ó ti jọ ti ẹ mọ̀ pé Ògúndìjì àti Gbọ́tìjà Aole fẹ́ kí Afonja kú kò dẹ̀ lè kojú ẹ̀ kò sẹ́ni tó lè ṣígun pé kó lọ bá Afonja tí ó lè kojú ẹ̀ ó wá rán lọ sí ìlú tó ti mọ̀ pé kò ní dé n tó ṣe ti Ògúndìjì àti Gbọ́tìjà ni nípa ìlú ajé tí ó rán lọ ó fẹ́ kó kú ni kò fẹ́ kó dé. rọ́mọ̀ yìí pé kòkò kàtà ní ológo ọmọ jagunjagun tó lè pa irú ìlú bẹ́ẹ̀ ló bó ṣe jẹ́nu. ẹ ṣeun ẹ kú òun ẹ sì kú tàn
a tún máa padà wá sọ́dọ̀ yín torí àwọn èèyàn wa ti ń gbádùn yín báyìí a ti ń gbádùn yín. ẹ má bínú pé àlè sọ̀tàn Àfọ̀njá àti Aole délẹ̀ a kàn fi ṣe àpẹẹrẹ láti lè fi wé ti Ògúndíjà àti Gbọ́díjà ni torí pé ohun tó jọun la fi ń wé ohun ẹ̀yin àgbà náà sọ pé èpo ẹ̀pà ló jọ ó sì ẹ̀ lè rí ohun tó fà á nù ẹ má bínú sí wa ẹ mọ̀ yìí pé àròbá báyìí bàbá àtàn ni tọmọ ò bá bá tàn yóò bá àròbá làwa bá o ẹ sì mọ̀ pé ìtàn Yorùbá ìtàn àtẹnudẹ́nu ni kò sí ìtàn tí ò ní òdì kejì tí ò ní ojú kejì nínú àwọn ìtàn Yorùbá ìtàn kó sọ pé bó ṣe lọ rèé ẹ tún rí tàn mi tó sọ pé báyìí ló ṣe lọ ẹ rí i pé tá a bá sọ ìtàn tó bá lọ báyìí àwọn ọmọ wa ilé tó bá sọ pé ìdàkejì ẹ àbí ojú kejì ẹ nígbà téèyàn lọ ra aṣọ ni ojú àkọ́kọ́ ti tó ojú kejì bí ìtàn Yorùbá ṣe rí torí pé àtẹnudẹ́nu ni ìtàn wa kó tó di pé àṣẹ̀ṣẹ̀ wa ń kọ́lẹ̀ láyé òde òní. àwọn èèyàn àmọ́ pé ọmọ ta ni Yorùbá dáńtọ́ lẹ́nu rẹ̀ báyìí ta gan la ń bá sọ̀rọ̀ látàárọ̀ tó ń sọ̀tàn bíi àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún bíi tó ṣẹlẹ̀ lánàá yìí bá ní dárúkọ yín dìjẹ́ ká sáà lè mọ àwọn ṣé ẹ̀bùn ní ilé ní àbẹ́kọ́ àbíbọ̀. ẹ ṣe Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ò ní bá ìpèlè ìyá ẹ̀ kó ṣàsọdá ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá tọkàntọkàn àwọn ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ó yẹ kó mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá dáadáa ṣùgbọ́n lẹ́yìn pé a jẹ́ ọmọ Yorùbá a tún lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ nílé ìwé. àwọn ilé ìwé wò lẹ lọ. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo lọ ilé ìwé ẹ̀kọ́ àgbà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Iléṣà Ọ̀ṣun State College of Education ti Iléṣà nígbà tí a parí. ẹ̀kọ́ wò lẹ kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ èdè alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti èdè Yorùbá and primary education. ìgbà tí a ṣe tán bẹ̀ a tún tẹ̀síwájú láti fìmọ̀ kún mọ̀ torí ìmọ̀ ò dúró sójú kan a lọ sí iléèwé gíga ti ìlú Ìbàdàn níbi tí Ifá fi òpin ìmọ̀ sí tá a mọ̀ sí Ifáfitì. University of Ìbàdàn. àwa lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá ní pọ́nbélé. àbájọ sẹ́ẹ̀tì rẹ̀ yẹn wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tún bẹ lára náà yàtọ̀ fún pẹ́kọ̀ọ́ o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọmọ ìlú tá a lè mọ ọmọ ìlú tẹ̀ ṣe. ọmọ Yorùbá ni mí ọjọ́ ọmọ bíbí ìlú Ẹ̀kàn méje nípínlẹ̀ Kwara ní agbègbè yìí náà máa ń pè ní Èkìtì Kwara nítorí pé apá kan Èkìtì apá kan Kwara ní Èkìtì láwà tẹ́lẹ̀ kan tó pin wa mọ́ Kwara ìdí rèé apọ̀ tán máa ń pè wá lẹ́kìtì Kwara Èkìtì Kwara. Olúwatósìn ló kọ mi bàbá tó bí mi òun ló jẹ́ Bámikọ́lé. iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ kán fún mi ní ìnagijẹ ìràwọ̀ lọ́mọ OBI. ìràwọ̀ lọ́mọ OBI. bẹ́ẹ̀ni. sáà lè mọ sẹ́kẹ̀ ń ṣe. agbóhùnsáfẹ́fẹ́ ni mí. agbóhùnsáfẹ́fẹ́ ní ti. iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti àdáni àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ìyún Unique 103.1 FM. rédíò. bẹ́ẹ̀ni nílùú Iléṣà. àjọ àjẹ pé ilé la wá o ẹ ṣeun ṣe àwọn èèyàn tó fẹ́ máa rí yín lóòrèkóòrè ṣé ẹ mọ̀ pé ẹ̀wọ́ dí ṣé ẹ mọ̀ ẹ̀jẹ̀jẹ̀ báyìí ṣé ẹ mọ̀ ẹ̀ṣàdéhùn ṣé ẹ mọ̀ sáàmọ̀ rí yín lóòrèkóòrè. gbogbo bí ọwọ́ ṣe kò sí bí ọwọ́ ṣe lè dí tó nǹkan tó bá ní ṣe pẹ̀lú àṣà àti ṣe Yorùbá ó máa sábà ń jẹ mí lógún lọ́pọ̀lọpọ̀ ó di dandan kí á fàyè lẹ̀ fún bó tẹ̀lé ó lè má jẹ lóòrèkóòrè ó lè má jẹ ní gbogbo ìgbà ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ kẹ́ máa rójú wa kẹ́ sì máa gbóhùn wa. tó a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. eléyìí náà ni àtúmọ̀wá fún yín o bó ti mọ̀ yí pé ẹ̀yin náà ti rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kọ́ lórí eléyìí tí àtúmọ̀wá yìí àgbéyẹ̀wò eré sinimá jagunjagun Tajudeen olówó òkèrè lórúkọ tèmi iléeṣẹ́ Otasansan rédíò TV Yorùbá títí ìgbà míì láti máa bá àlejò wa pàdé ire o.